ìgbà tá a bá ti dóko ṣe bóun làárọ̀ àgbẹ̀. Ìgbà tá a bá ti ríra ẹni ṣe bóun làárọ̀ ẹni. A kú ojúmọ́ ní gbogbo ibi tẹ́ ẹ bá ti ń gbọ́ mi. Orúkọ tèmi ni Ọdẹ́jọbí Abdullahi Ọláyẹmí Àkànbí tí gbogbo èèyàn mọ̀ sí Yẹmí Chanta. Lórí ètò yìí láti máa yànnàná àwọn àṣìpa òwe ní ilẹ̀ Yorùbá. Ìyẹn túmọ̀ sí pé àwọn òwe tí àwọn èèyàn ti ṣìpa ní ilẹ̀ Yorùbá àti láti máa mú àwọn òwe tí ò fi bẹ́ẹ̀ gbajúmọ̀ tó wá sí etí ìgbọ́ wa. Àkọ́kọ́ nínú òwe Yorùbá tá yànnàná lénìí òun ni òwe tí àwọn èèyàn máa ń sọ wípé ìdúró ò sí, ìbẹ̀rẹ̀ ò sí fẹ́ni tó gbódómì. Gbódómì bí ibo. Ìdúró ò sí, ìbẹ̀rẹ̀ ò sí fẹ́ni tó gbódómì. Báwo lẹnu ẹni náà ṣe tóbi tó débi pé yóò gba odó yóò wá gbé mi? Àbí báwo ni ikùn ẹni náà ṣe tóbi tó débi pé yóò gba odidi odó? Ẹ má jẹ́ a máa ṣàwọn àṣìpa òwe. Èyí tó jẹ́ ògidì nínú òwe yìí òun ni pé ìdúró ò sí, ìbẹ̀rẹ̀ ò sí fún ẹni tó gbódómì. Ìdúró ò sí, ìbẹ̀rẹ̀ ò sí fún ẹni tó gbódómì. Àwọn ọ̀rọ̀ yìí ìtàn dòwe ni. Ó ní nǹkan tó ṣẹlẹ̀ nígbà ohun tí àwọn Yorùbá fi sọ wípé ìdúró ò sí, ìbẹ̀rẹ̀ ò sí fẹ́ni tó gbódómì. Kì í ṣe ìdúró ò sí, ìbẹ̀rẹ̀ ò sí fẹ́ni tó gbódómì o. Rárá o, ẹ jẹ́ a máa pòwe wa dáadáa. Ìtàn tó rọ̀ mọ́ ni wípé ó ní ìgbà kan tí arákùnrin kan wà, arọ lẹni náà. Ó wá lọ gbé odó láì sọ fún ẹni tó ní odó kó tó gbé. Ó gbé ó fi gúnyán tán, ìgbà tó tún gúnyán tán gan kò tún rántí dá odó náà padà. Ìgbà tẹ́ni tó lodó wá dé tí ń wá odó rẹ̀ wá pa ta ló gbé odó, ta ló gbé odó? Ló wá sọ fún pé arọ tó wà ní ọ̀kánkán ilé ni ó wá gbé odó. Ó wá ní a jẹ́ wípé ìdúró ò sí, ìbẹ̀rẹ̀ ò sí fún ẹni tó gbódómì. Kì í ṣe tó gbódómì o. Ẹ jẹ́ ká máa pòwe wa dáadáa. Ẹ ṣé fún gbogbo etí tó gbọ́ mi.